Bismillahirrahmanirrahim. Aláṣejù. Wọ́n ní ìrìn àjò tó ń lọ yìí ìgbà wo ló dé? Ó nígbà tó ń bá tẹni. Ṣé ẹ sì mọ̀ pé kò sí ń tàṣejù wọ̀ tí ò ní dìnira ń gbẹ̀yìn. Bómi ṣe dáa ní mímu tó bẹ́yàn bá kí àṣejù bọ́ yóò gbàlejò nira. Oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ lóòótọ́, ẹ sọ fẹ́ni tó fẹ́ jẹ pé kò rọra ni. Tó bá ti kí àṣejù bọ́ yóò dàdánwò bú máa lọ́wọ́, yóò balẹ̀ síbi tí ò fẹ́. Mo ń fẹ́ fọ̀rọ̀ mi ṣèkìlọ̀ fún Afa Mas'ud yas'alunaka. Àtòun àti Afa Abdulwasi'. Bí mo ti sọ̀rọ̀ Afa Abdulwasi' níjẹ̀ tàbí jọ́wọ́ nìyẹn, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yas'alunaka náà sí rí. Wọ́n á da aṣọ à ń jíjà àfáà wa bojú fi máa dà lúrú. Gbogbo aáwọ̀ tó bá sọ léèkéwù kan di ọ̀tá léèkéwù kan lónìí, Afa Mas'ud wà ní ìsàlẹ̀ ọ̀rọ̀ yẹn tọ́rọ̀ fi burú. Ẹnu rẹ̀ mo ti gbọ́ nínú fídíò tó ṣe wípé àwọn alájí àgbà àwọn ni wọ́n pa ọmọ Sheikh Tajul Adab, wọ́n sì ya ọmọ Sheikh Tajul Adab kan wèrè. Yas'alunaka ló sọ bẹ́ẹ̀. Kí ló wá bí tó yẹ sọ? Kí ló fà á tó yẹ sọ? Ta ló ti sọ tó sọ yìí rí? Lẹ́yìn ìgbà tó sọ tán ta ló endorse? Afápọ̀dà bíi tiẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà ló jẹ́ kí gbogbo wa yóò bínú. Àpèjúwe irú ọ̀rọ̀ yẹn ní tó wá ń ṣẹlẹ̀ pẹ̀lú pé kí ọ̀rọ̀ kan kàn jáde pé orúkọ kan ẹnìkan wá gbà mọ́ra, orúkọ àfáà kan sì ni ó hajákì ẹ̀, ó wá fi sọ àwọn ọmọ àfáà yẹn di nǹkan kan, àwọn ọmọ àfáà yẹn ò wá jẹ́ nǹkan kan mọ́. Níjọ́ wọ́n pa Nábì lọ máa lè fúnra ọ̀rọ̀ Ọlọ́run ló bá Nábì fi sí pé wa anta hillum bi hadal balad. Ká máa fi apààyàn lọ yàn bí ẹ̀yin ti fi apààyàn lọ àwọn alájí àgbà ń jọ sí. Ọlọ́run ló ní kí ìṣerere àwọn bàbá yẹn ti kọjá ìbàjẹ́ yín. Tó bá yẹ pé ẹni tí sẹ́ ń lo ayé bọ̀ wá ni ẹ ti paste wọn lóko burúkú, ẹ ti paste wọn lọ́dà tí ò dáa. Ọlọ́run ló kù tó lè yọ̀yàn báwọn. Àpèjúwe irú ẹ̀ lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tó mú bàbá Mufti sọ yìí pé ẹ̀yin tẹ́ ẹ jágbàlagbà dìde, ẹni tẹ́ ẹ rí tó ń ṣe sùúrù yìí ń jọ ẹ bá sún nǹkan gírí, òun náà hójà àwọn èèyàn rẹ̀ ní wọ́n bá tún wọn lẹ́ẹ̀pa yín ò ká. Kí láàsì sọ tí ń bẹnu ọ̀rọ̀ yẹn? Àti pé sí bàbá Mufti ju ẹni tí ó sì rú ẹ̀ ni. Wàláhì mo gbà kún wọn ò lè ṣe. Wọ́n wá tú àwọn nǹkan lẹ́pẹ́ yá ẹ̀yin náà lọ máa sọ̀rọ̀ rárá. Wàláhì wọn ò ní ṣe bẹ́ẹ̀. Ẹ̀hónú lásán ni. Wa antum ta'lamun, ẹ̀yin gangan sì mọ̀ pé ẹ̀hónú ni. Bàbá Mufti ò ní ṣe rú ẹ̀. Déédé yìí táwa ń ṣe yìí, tí gbogbo yín gbà pé àwọn kọ́ ni wọ́n rán wa ń ṣẹ́, pé wọn ò bẹ̀ wọn ẹnìkan, wàláhì wọn ò bẹ̀ ẹnìkan kan. Èmi personally ẹnìkan kan ò bẹ̀ mí ṣẹ́. Mo kàn mọ̀ pé n tó tọ́rì ẹja ṣe, mo sì ń ṣe ni. Tọ́ bá a ti wá ń ṣe yìí, níjọ́ tí Ọlọ́run bá kádàrá kémi àti bàbá Mufti ó ríra, wọ́n tún wá gbé ìbáwí kalẹ̀ pé káì Habibu káì má ṣe báyìí mọ́. Habibu lórúkọ mi, Habibullah, Habibur Rahman. Wọ́n ṣe báyìí mọ́. Fáwọn tí ń ṣe yẹn lẹ́ bàbá ẹgbẹ́ tí wọ́n láwọn alájí àgbà ló pa ọmọ Sheikh Tajul Adab. Ọ̀rọ̀ tí ò dáa ni ìwọ ló ṣe àgbìjà àwọn alájí àgbà. Ṣé lónìí ló ṣe àgbìjà wọn? Àti pé bí wéyìn wọn bá báyàn jẹ́ àwa jẹ́rú àwọn eléyìn kí ni wọ́n fẹ́ bàjẹ́ lára alájí àgbà? Àní má bọ́mọlúwàbí tiẹ̀ jẹ́ ní sọ.
gbógun bá jẹ lọ ọgbọ̀n jẹ bọ̀ tí ṣéhù gẹ́gẹ́ tó máa ń sọ fún mi ṣérú ṣéhù yẹn ní ọ̀sẹ̀ wá dá àwọn èèyàn ta pé ẹ lọ máa fèsì ọ̀rọ̀ fẹ́ nìkan abadan authority ẹ̀sìn tí ń bẹ lọ́wọ́ wọn ò lè dánrú ẹ̀wò láíláí láyé àti láyé ṣùgbọ́n sọ̀rọ̀ gidi nìkan sọ wíkan wá gbé orúkọ wọn káàdẹ̀ lẹ́ ń bá gbọ́ apàyàn mọ́ so nítorí pé ẹ̀jẹ̀ kọ́ ní rọ̀nù náà ara tí wọ́n kákàn dákẹ́ lórí ẹ̀ lẹ́yìn kákàn tó bùn wọn ní sùúrù kún sùúrù pé bàbá ṣe rí bẹ́ẹ̀ tí ọ̀rá rí tẹ́ ń ṣe bí tàwọn àdájí àgbà wọn iná láyé fi ń tẹ̀lé yín o ńlọ́lọ́run fi tẹ gbogbo nǹkan lórí bá fún yín o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àti bọ̀tán rí òtún bá jẹ́ ti yín pẹ̀lú ẹ̀mí gígùn o lẹ́yìn kéèyàn kàn sọ bẹ́ẹ̀ níwọ̀nba ẹni tí ó fẹ́ ṣe tí ò dáa wo ni ó ṣe wá bọ́ta yóò wá ní mo sì fẹ́ ṣe tí ò dáa ìyẹn hà náà zero ẹ̀ so níjọ́ tí mo sọ̀rọ̀ kan tọ́rọ̀ yẹn lágbára Ìyáàsí Alúnákà yìí náà ló sọ̀rọ̀ níjọ́ náà ó láwọn alájí àgbà ni wọ́n pọ̀ ọmọ sí Òtájì Dàdábì wọ́n sì ya ọmọ wọn kan wèrè àwọn ọmọ Musa torí ẹ̀ ní fi máa lọ sẹ́nu ọ̀nà wọn mo wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn wá nípa díẹ̀ kódà ìnípa rẹ̀ ó bò tọ̀dọ̀ tiẹ̀ mọ́lẹ̀ tó lóun sọ ìyìn sì parọ́ òdodo mo sọ ìyìn sọ̀rọ̀ kan rí kó wá jẹ́ pé mo fi parọ́ mọ́ ẹ̀yìn àbí mo fi bàá ló kọjẹ́ òdodo ni ó jẹ́ wàláì fídíò ẹni tó kú serú ẹ̀yìn nìkẹ́ lọ wò ọ̀rọ̀ tẹ́ni yẹ́ sọ ní ẹ lọ wò ní mi lè kò sí tí mo fẹ́ fi kí n parọ́ mọ́ yín sí níjọ́ mo wá sọ̀rọ̀ yẹn inú bí sheikh ìyẹn bàbá wa oníkìjìpá bàbá mufti inú bí wọn mo wá pè wọn ò gbé mo ti wá lákèésí pé ọ̀rọ̀ yóò tẹ́sí lọ́rùn mo wá tún fídíò tà mo wá sọ nínú fídíò yẹn pé foríjì mi ò ṣe ò mo túbà foríjì mi ò ṣe ò mo túbà ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mà kò kéré ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mà yí tóbi tararara tararara foríjì mi ò ṣe ò mo túbà. Wọ́n fi attitude wọ́n fi bá mi sọ̀rọ̀ láti jẹ́ kí n mọ̀ pé nǹkan yóò tẹ́ wọn lọ́rùn ọ̀rọ̀ yìí ti gbalé àfáà mi kọjá kò tẹ́ mi lọ́rùn bó ti sọ yìí káì ọba má bínú báyìí wọ́n ní bíbí ń tiẹ̀ bàbá ọ̀rọ̀ nípa sí Òtájì Dàdábì tí wọ́n sọ yìí ti burú jù àwọn tó sọ ní òburú ni àní òwò má wọ aṣọ aláṣọ aṣọ tó lọ ń dá fún ọ̀n ti dáa ẹni tí ń sọ fẹ́mi pé kémi mọ́ wọṣọ tí ò dá ń jọ náà sóhun ní wàá gbáṣọ tí ò dá wọ̀ títún wá dàgbà àfa àtọ́jú orí àti ìmọ̀ àti gbogbo ẹ̀ lọ́lọ́run ti fi dà wọ́n lágbà àti ìlú ti bẹ̀ wọ́n sẹ́ olóyè ọba Ìlọrin káàfàtà ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ṣé irú ẹni yẹn ní ó wà jáde ní wà ní ọya lágbájá ya ogun yẹn jáde ẹ lọ máa jà ẹ lọ máa béèbú kò ṣeé ṣe irọ́ ni ṣùgbọ́n bó ṣe pé ìjà ní àṣeyọrí ayé tiyín ló fà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí nǹkan kan ẹ̀kọ́ ìrù orí yín ò ní lọ síbi kílọ̀nà àbáyọ sí kìíní tí ó fi ṣẹ́tù àfi kẹ́ ẹ gọ síbi kan kẹ́ ẹ máa wá rúná sí i kẹ́ ẹ máa bàjẹ́ ẹ wá gbé fọ́tò pẹ́ ń gbìjà àfáà yín ẹ gbé sójú lẹ fi forí ara wa sọ́ra wa tó pọ̀ tó yẹn ìbínú àti gbóná ara ọ̀rọ̀ yẹn ń bẹ lára ẹlòmíì dùn ní kò sí ń tẹ́ ẹ léwí kò inú rẹ̀ ò ní dùn sí yín ṣe bí tẹ́ ti pé bàbá wọn lápàyàn kún ló pọ̀ máa fà rẹ̀ sí inú ẹbí wọn sọ̀rọ̀ pé inú wọn máa dùn bí báyìí wọn bá jẹ́ alápàmára gẹ́gẹ́ bí bàbá wọn wọ́n jẹ́ alámúmára bí bàbá wọn tí wọ́n ó rí tí wọ́n ṣe bígbà tí wọ́n ò rí wọ́n gbọ́ wọ́n ṣe bígbà tí wọ́n ò gbọ́. ẹ ṣọ́ra yín bí mo ti ń sọ̀rọ̀ nípa yín tí mo ń mẹ́sàn orúkọ yín mo máa mẹ́sàn orúkọ yín nítorí nǹkan méjì nítorí kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ sì lè ronú pìwàdà kẹ́ ẹ jẹ́ ọmọ dáadáa láàrin àwọn àgbàlagbà. ẹlẹ́ẹ̀kejì pé ẹ bá nítorí pé ń tẹ́ ẹ ṣeré táyé fi mọ̀ yín
iná ilẹ̀ tó wá fẹ́ máa ṣe tẹ́ tó fi ga sí ẹ̀ ń bọ̀ wálẹ̀ ni o wàláhì ẹ̀ ń bọ̀ wálẹ̀ ni o. ìtí ń ṣẹlẹ̀ yìí ò dùnyàn nínú náà kò dùnyàn nínú. ọ̀tọ̀ ní kọ́rọ̀ ó ṣẹlẹ̀ nípa ẹ̀sìn kéèyàn ó sọ tí ò lọ nínú ẹ̀sìn ká lè sọ pé akíní yóò lọ nípa ẹ̀sìn nìyẹn ọ̀rọ̀ mímọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa sọ kò lọ náà nìyẹn. but ká àfáà kan àtàfáà kó kàn dìde síra wọn ká máa wá kọ́rọ̀ wá di pé àfáà kó máa wá yóò máa faṣọ àfáà kan ya. kọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ìyá àti bàbá ọmọ torí ẹ bá pé ó mọ̀ pé àdánwò bú nìyẹn ó mọ̀ pé àwọn ni ó bá ń sì dé wọ́n máa ronú pé Ọlọ́run kí láti lórí ọ̀rọ̀ dájú báyìí torí Ọlọ́run ẹ̀yin náà bá mọ́mí sọ̀rọ̀ náà ẹ̀yin náà bá dájú sọ̀rọ̀ náà bí wọ́n ti máa ṣe nìyẹn títí tọ́lọ́run padà fi wá fún wọn lọ́nà àbáyọ lórí ẹ̀ tẹnu wọn fi padà kò tẹ́bí wọn fi padà dúró rí. wọ́n sọ fún òun fi òun fún òun ránṣẹ́ sí mufti pé yóò sì padà jábọ́. mi ò lè sọ fún ẹ pé wàá jábọ́ because òun lè tí gùnkè but ìbá dára kẹ́ ẹ jọmọlúàbí ẹ yé forí àáfàá sọ̀rọ̀ àwọn ẹ jọmọlúàbí ayé ẹdẹnubo yẹsẹ àlùnáka ẹdẹnubo jákàmàl àwọn làdánwò tí ń bẹ láàrin ìjà tí ń bá ń bẹ láàrin èyíkéyìí àáfàá kódà tí gbogbo orúwa ẹ fi ń dìde bínú sọ̀rọ̀ àwọn làdánwò tí ń bẹ ń bẹ. kẹ wá báyàn ló kọjẹ́ kẹ sábẹ́ ń bíjà àáfàá yín fi bàyàn ló kọjá nítorí pé yẹn fẹ́ ló kọ ẹ fẹ́ ga sí yẹn ó ti kọjá ẹ lé lórú ẹ fi ga máa wà láàyè ẹ máa wálẹ̀ lóko àfi kẹ́ tún àníyàn yín sí ọ̀nà pọ̀ tọ́lọ̀ lè gbàgbé yín gànà Ọlọ́run ti kẹ́ yín náà ẹ mánéjì tọ́lọ̀ sí fún yín lóore bóyá sí ní ìbàjẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.